bẹ́ẹ̀ ni bí n bá sá kẹ́kẹ́ máa múre gbó fábí mo sì bó àbàjá máa múre dé ọ̀pẹ àmì tí mo ṣe bójú olóró òjò tó ń pagi lápá kan tí ń dápá kan sí òjò pamí àyànfẹ́ kó má ṣe pa gbogbo ẹ̀yin tí jẹ́ olólùfẹ́ mi lórí ìkànnì Arólé Bàbá 1010 TV2 mo tún fi eléyìí náà mo fi ń kí wa pé a kú bí ojú ọjọ́ ṣe rí ní gbogbo yòówù kẹ̀tì láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì Arólé Bàbá 1010 TV2 táwọ̀ yìí níbi tá a ti ṣe bẹ́ẹ̀ múròyìn wá láti ọba àlẹ́ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàláyé ìbójú tẹ fi wọ ojú ọ̀hún òní fọ etí tẹ fi gbọ́ wa ìtí náà ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí náà ni mo ṣe bẹ́ẹ̀ mo aṣojú mọ́ máwòrán nígbà tó kọ mi ò yí padà àyànfẹ́ Elédùmarè òun lèmi jẹ́ kókó oníròyìn ẹjẹ́ ń gbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. irọ́ ni pé Àtíkù Abubakar fẹ́gbẹ́ òṣèlú PDP sílẹ̀ lọ inú ẹgbẹ́ òṣèlú mìíràn o ẹ jìnnà síròyìn òfégè bẹ́ẹ̀ agbẹnusọ fún Alhaji Àtíkù Abubakar ló sọ èyí di mímọ̀ látàrí ìpànìyàn ìpínlẹ̀ Plateau àti ti ìpínlẹ̀ Benue àjọ Amnesty International náà ti ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti wá nǹkan ṣe sí ọ̀rọ̀ náà kí ó sì fi ìyà tó tọ́ jẹ àwọn oníṣẹ́ láabi ọ̀hún. erin míì tó ti wó bẹ́ẹ̀ làjànàkú rẹ̀ ti ṣe bẹ́ẹ̀ sùn bí òkè ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú APC mìíràn ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí. àwọn ọlọ́pàá ti dóòlà ẹ̀mí àwọn ènìyàn 14 tán jí gbé nínú ọkọ̀ bọ́ọ̀sì ìpínlẹ̀ Benue nígbà táwọn méjì míì tá bá ìṣẹ̀lẹ̀ náà lọ. ilé-ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Anambra ti fa àwọn oníṣègùn ìbílẹ̀ 3 kan sọ́gbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn ètùtù ọ̀rọ̀ tán ṣe fáwọn ènìyàn èyí tó ní ṣe pẹ̀lú ìjínigbé. ìjọba ìpínlẹ̀ Kebbi ti fọwọ́ sí júwe ilé fún permanent secretary ìjọba ìpínlẹ̀ ọ̀hún lórí ọ̀rọ̀ tó sọ pé ìpínlẹ̀ Kebbi àti ìpínlẹ̀ Sokoto ní àkọsílẹ̀ ìbálòpọ̀ akọ-sí-akọ àti abo-sí-abo pọ̀ jù lọ. ní ìpínlẹ̀ Rivers ni mo lọ báyìí arábìnrin kan ló ṣe bẹ́ẹ̀ fi májèlé sóúnjẹ ọ̀rẹ́kùnrin rẹ̀ nítorí pé ó ń ṣe bẹ́ẹ̀ yàn lè máa lára nìyún bá kú fínfín ní ìpínlẹ̀ ọ̀hún. ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. irọ́ ni pé Alhaji Àtíkù Abubakar fẹ́gbẹ́ òṣèlú PDP sílẹ̀ lọ sínú ẹgbẹ́ òṣèlú mìíràn ẹ jìnnà síròyìn òfégè bẹ́ẹ̀ agbẹnusọ fún Alhaji Àtíkù Abubakar ló sọ èyí di mímọ̀. ẹni tó jẹ́ aṣáájú àti tó ń darí ikọ̀ ìbáraẹnisọ̀rọ̀ ní inú ẹgbẹ́ Alhaji Àtíkù Abubakar tá a lè pè ní alukoro rẹ̀ Paul Ibe roma ti fi ohùn léde síta báyìí lórí awuyewuye àti àhesọ ọ̀rọ̀ tó ń lọ káàkiri orí ayélujára wípé níṣe ni ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 Alhaji Àtíkù Abubakar ó ti fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ lọ sínú ẹgbẹ́ òṣèlú míì nígbà tí Paul Ibe tí ó máa fi ohùn léde ó sọ dúnmọ̀ wípé àhesọ ọ̀rọ̀ àti irọ́ funfun báláwú ètò jìnnà sóòótọ́ ó ní ọ̀rọ̀ tí àwọn ènìyàn náà tá ń gbé káàkiri pé Àtíkù ti fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ ó ní Àtíkù jẹ́ fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ lára nítorí pé ó fẹ́ ṣe bẹ́ẹ̀ díje sí ipò ààrẹ lọ́dún 2027 ó ní ẹgbẹ́ òṣèlú PDP òun náà ló sì wà tó sì jẹ́ ẹnìkan gbòógì tó ṣe bẹ́ẹ̀ kó ìfẹ́ ẹgbẹ́ ọ̀hún tó kó lẹ́kàn tó sì ń ṣe akitiyan rẹ̀ láti lè jẹ́ kí ìdàgbàsókè tó lámìlaka kó bá ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún oníṣẹ́ ráwọn tí wọ́n ń sọ káàkiri orí ayélujára ní pàtàkì jùlọ lójú òpó Facebook ó ní àwọn olóṣèlú tọrọ òye láti wá ìfàsẹ́yìn fún ẹgbẹ́ ọ̀hún ni ó ní Àtíkù sì wà nínú ẹgbẹ́ o bẹ́ẹ̀ kò ṣetán láti fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ lọ sínú ẹgbẹ́ òṣèlú kankan. látàrí ìpànìyàn ìpínlẹ̀ Plateau àti ti ìpínlẹ̀ Benue àjọ Amnesty International náà ti ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti wá wọ̀rọ̀ kọfí sàdá kí ó sì fi ìyà tó tọ́ jẹ àwọn oníṣẹ́ láabi tán wu ìwà burúkú ọ̀hún. agbáríjọ ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti Amnesty International náà ti kọ̀wé ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ìpànìyàn tó lágbára èyí tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Benue ní pàtàkì jùlọ ti ìpínlẹ̀ Plateau tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí tẹ́ ẹ bá gbàgbé bá a ti ṣe múròyìn náà wá ní ìjọba ìbílẹ̀ Bọ́kọ̀sì ní ìpínlẹ̀ Plateau níbi tí àkọsílẹ̀ ènìyàn tí kò dín ní 52 tá ti ṣe bẹ́ẹ̀ ta èkúrú jẹ lọ́wọ́ ẹbọra báyìí pẹ̀lú bá ṣe sọ náà wípé àwọn Fúlàní darandaran
tí wọ́n jẹ́ agbébọn ó ní wọ́n ṣe ìkọlù ọ̀hún gẹ́gẹ́ bí fídíò táwọn ṣe àfihàn rẹ̀ fún wa ní ẹ̀yìn ìròyìn yìí èyí tí iléeṣẹ́ AIT tí wọ́n ṣe bẹ́ẹ̀ gbé jáde ibẹ̀ láti àfihàn ti wà àti ìfìdí ọ̀rọ̀ múlẹ̀ nígbà táwọn olùgbé agbègbè ọ̀hún tó ń sọ dímọ̀ wípé àwọn tó wọ́n ṣe ìkọlù sí àwọn níṣe ni wọ́n sọ èdè Fúlàní lẹ́nu tó sì ṣekú pa ènìyàn 52 ní abúlé tó pè ní Uwi, Oti, Mango, Tadayi, Dafo àti Manguna ní ìjọba ìbílẹ̀ Bọ́kọ̀sì yìí. Wàyí o níṣe ni àjọ tí kò rọ̀gbọ̀kúlé ìjọba tó jẹ́ ti ajá fún ẹ̀tọ́ ọmọnìyàn ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé Amnesty International náà ti wá sọ dímọ̀ wípé káàdé Bọ́lá Ahmed Tinubu kó má má sun àsùnpìyè kó sì dìde fúyà láti ṣe bẹ́ẹ̀ gbógun ti àwọn ènìyàn oníṣẹ́ láabi tó ń ṣe ìkọlù sáwọn ènìyàn ní ìpínlẹ̀ Plateau ọ̀hún nílẹ̀ tá ti sọ dímọ̀ wípé gẹ́gẹ́ bí àlàkalẹ̀ ètò àti ìròyìn tán gbà láàrin oṣù kejìlá ọdún 2023 sí oṣù kejì ọdún 2024 kò dín ní ènìyàn tí òǹkà wọn jẹ́ 1336 èyí tí wọ́n sọ dímọ̀ wípé wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa látọ̀dọ̀ àwọn agbébọn tó ń ṣe ìkọlù sí agbègbè tá pè ní Mangu, Bokos àti Barkin-Ladi ní ìjọba ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún àǹsọ̀dìmọ̀ nígbà tí wọ́n bá àwọn ènìyàn inú ìlú ọ̀hún sọ̀rọ̀ àwọn ènìyàn náà sọ dímọ̀ pé níṣe ni ìjọba kò ká àwọn kún pàtàkì jùlọ àwọn ẹ̀ṣọ́ aláàbò níṣe làwọn kì í rí nǹkan kan láti ọ̀dọ̀ wọn lásìkò tí àwọn oníṣẹ́ láabi ọ̀hún tá bá ń ṣọṣẹ́ lọ́wọ́ wọn ni àwọn oníṣẹ́ láabi náà wọ́n ti kéde tẹ́lẹ̀ pé níṣe làwọn bọ̀ wá ṣe bẹ́ẹ̀ ṣọṣẹ́ ní agbègbè ọ̀hún wọn náà sì ti fi tó àwọn ẹ̀ṣọ́ aláàbò létí ẹni ṣùgbọ́n wọn ò já ọ̀rọ̀ àwọn kúnra ó ní bẹ́ẹ̀ ni wọn ò yọjú síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ń ṣẹlẹ̀ àfi ìgbà tọ́rọ̀ bá tó ṣe bẹ́ẹ̀ tó bá bọ́ sórí tán náà tó máa ń wá wọn ni bóyá nítorí páwọn náà sá fún orí ara wọn ní ìṣẹ̀lẹ̀ náà ń lọ̀rọ̀ náà ló fi rí báyìí àmọ́ ṣá o àjọ Amnesty International wọ́n ti ké sàrẹ̀ Bọ́lá Ahmed Tinubu láti tètè wọ ojútùú sí ọ̀rọ̀ náà kí wọ́n sì fi ojú àwọn oníṣẹ́ láabi náà hàn dé kàn fi ìyà tó tọ́ kàn fi jẹ wọ́n fídíò rẹ̀ á ṣe àfihàn rẹ̀ níbi tí àwọn ará ìlú náà tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ké gbàjarè tá sì ń sunkún kíkankíkan àti tèyí tí ìkànnì AIT tá gbé jáde tá a mọ̀ ṣe àfihàn rẹ̀ papọ̀. It's been a week of no respite for the people of Bokos local government area of Plateau State, with 2 deadly attacks by unknown gunmen in 6 days. Survivors reported that the attackers, speaking the Fulani dialect, launched the brazen assault in broad daylight around noon in Mango. Tamiso then moved to Dafo, Manguna, and invaded Huti and Tadai. According to a statement from Bokos Cultural Development Council, Vanguard, and signed by the chairman, Famison Fudang, the people of the local government area are under threat from terrorists who seek to seize their land and impose a caliphate. The group commended the efforts of the security agencies for their swift response to distress calls, which helped to minimize casualties recorded in the attacks. Members of the communities have been encouraged to be vigilant and employ means of complementing security agencies in warding off threats from attackers. The attacks on communities in Bokos local government area have been frequent in the last few years, with members of the affected communities calling on the authorities to provide adequate security in the area. Ẹ káàbọ̀ padà. Erin tún ti ṣe bẹ́ẹ̀ wó lulẹ̀ bẹ́ẹ̀ la Jànàkú ti ṣe bẹ́ẹ̀ sùn bí òkè báyìí. Ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú APC mìíràn ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí ní ìpínlẹ̀ Ògùn. Agbẹnusọ tẹ́lẹ̀ fẹ́gbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ògùn Túndé
Ọládùnjoyè òní ó mà ti dágbére fúnlé ayé yìí pé ó dìgbò ṣe lẹ́yìn àìsàn ọlọ́jọ́ pípẹ́ èyí tí wọ́n sọ dímọ̀ wípé ó ṣe olóògbé ọ̀hún kó tó di pé ó dákẹ́ sí United Kingdom lánàá òde yìí tí í ṣe ọjọ́ kẹrin oṣù kẹrin ọdún 2025 gẹ́gẹ́ bí àlàyé tí ìyàwó àti àwọn ọmọ olóògbé ọ̀hún èyí tí wọ́n ṣe fún àwọn oníròyìn bó tilẹ̀ jẹ́ pé wọn ò sọ ìkan pàtó tó jẹ́ àìsàn tó gbẹ̀mí lẹ́nu olóògbé tó jẹ́ ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún. Olóògbé Túndé Ọládùnjoyè òní wọ́n bí ní Ìjẹ̀bú Ifẹ̀ tí ń ṣe ìpínlẹ̀ Ògùn. Ó ti ṣe alága fún ìjọba ìbílẹ̀ ìlà oòrùn Ìjẹ̀bú lásìkò ìjọba Gbẹ́ngà Daniel tó ń jẹ́ gómìnà lásìkò ọ̀hún. Bẹ́ẹ̀ ni ó ti ṣe bẹ́ẹ̀ díje sí dupò igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ògùn pẹ̀lú ajagunfẹ̀yìntì ọ̀gágun Túnjí Olórin ẹni ọdún 68 ó ní àgbà ọjọ́ olóṣèlú ọ̀hún lólùlókè pẹ̀ kó tó di wípé ọlọ́jọ́ ó dé bá a. Àwọn ọlọ́pàá ti ṣe bẹ́ẹ̀ dóòlà ẹ̀mí àwọn ènìyàn 14 tán jí gbé nínú ọkọ̀ bọ́ọ̀sì ìpínlẹ̀ Benue. Ẹ̀mí ènìyàn 2 ló sì bá ìṣẹ̀lẹ̀ náà tó tún bá lọ. Àtẹ̀múròyìn náà wá fún wa ṣáájú àkókò yìí níbi tá a ti sọ dímọ̀ wípé àwọn agbébọn náà ṣe bẹ́ẹ̀ dá ọkọ̀ bọ́ọ̀sì tí wọ́n pè ní Benue Links ti ìpínlẹ̀ Benue ọ̀hún tí wọ́n ṣe bẹ́ẹ̀ dá lọ́nà níbi tá a ti sọ dímọ̀ wípé wọ́n ṣekú pa ẹni tó jẹ́ awakọ̀ àtẹnìyàn tó jókòó sí iwájú awakọ̀ ọ̀hún. ìtàn orúkọ awakọ̀ náà ní Samuel Agege gẹ́gẹ́ bí a sì sọ ìròyìn náà bá ṣe mú wá ní àná òde yìí. Báyìí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Benue Catherine Anene ó ti sọ àlàyé ọ̀rọ̀ níbi tó ti ní pẹ̀lú àjọṣepọ̀ àwọn ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò ìjọba ìbílẹ̀ ní Òtúpò ní ìpínlẹ̀ Benue ó ní àwọn fi ṣe bẹ́ẹ̀ dóòlà ẹ̀mí ènìyàn 14 lára àwọn ènìyàn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tán jí gbé nígbà tó sọ dímọ̀ wípé 2 lára àwọn ènìyàn ọ̀hún ó ní ó ti gba èkúrú jẹ lọ́wọ́ ẹbọra torí pé ṣáájú àkókò táwọn yóò fi débi tí àwọn oníṣẹ́ láabi náà wà ní inú igbó tán farasin kò sí níṣe ni wọ́n ti sáwọn 2 ọ̀hún ládàá yamayama ó ní nígbà táwọn sì débẹ̀ àwọn gbé àwọn ènìyàn náà lọ sí ilé ìwòsàn níbi tán ti kéde wọn pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí. Alukoro Catherine Anene ó ṣe àlàyé pé àwọn sì ń tọpinpin àwọn oníṣẹ́ láabi náà láti fi ọwọ́ òfin mú wọn torí wípé ìjà ìbọn tán dojú rẹ̀ kọ́ra wọn olómọ àwọn ènìyàn náà kán júbẹ̀ ìhòòrò kán sì sá lọ kán fi àwọn tán jí gbé ọ̀hún sílẹ̀ nínú igbó. Ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Anambra ti fa àwọn oníṣègùn ìbílẹ̀ 3 kan sọ́gbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn ètùtù ọ̀rọ̀ tán ń ṣe fáwọn ènìyàn èyí tán ni ó mú ìwà ìjínigbé ó mú dání. Ìjọba ìpínlẹ̀ Anambra ló mà ti gbé àwọn oníṣègùn ìbílẹ̀ 3 kan èyí tí orúkọ wọn jẹ́ Chidozie Nwangwu, Oyebuchi Okocha àti Ekene Igbo Ezekwe ní ìpínlẹ̀ Anambra gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ wípé ẹ̀sùn tó fi kan àwọn ènìyàn náà ó ní wọ́n ń ṣe ètùtù ọ̀rọ̀ èyí tó ní ọwọ́ kan màgòmágó nínú ìtàn sọ dímọ̀ pé ó tún ní ọwọ́ ìjínigbé nínú ìpínlẹ̀ Anambra ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé ikọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò èyí tí gómìnà ìpínlẹ̀ Anambra tó ṣẹ̀ṣẹ̀ dá kalẹ̀ lórúkọ wọn jẹ́ Agona Chamber onífi pápẹ́ òfin mú àwọn ènìyàn náà nínú oṣù kejì ọdún tí à ń lò lọ́wọ́ yìí nígbà tí ẹni tó jẹ́ agbèfọ́ba FC Okeke tó ṣe àlàyé ọ̀rọ̀ ní iwájú ilé ẹjọ́ náà wípé afurasí àwọn oníṣègùn ìbílẹ̀ yìí ó ní wọ́n hu ìwà ìjínigbé àti lílo ẹ̀yà ara ènìyàn míì láti fi ṣe ètùtù ọ̀rọ̀ fún àwọn ènìyàn. ẹni tó jẹ́ adájọ́ Jude Obiora ó wá ṣe bẹ́ẹ̀ sọ dímọ̀ wípé kí wọ́n lọ fi àwọn oníṣègùn 3 náà kán lọ fi wọ́n sí ọgbà ẹ̀wọ̀n ṣáájú kí ìgbẹ́jọ́ wọn kó tó tẹ̀síwájú lọ́jọ́ 11 inú oṣù kẹrin ọdún tá a wà nínú rẹ̀ yìí. Ìjọba ìpínlẹ̀ Kebbi ti fọwọ́ òsì júwe ilé fún ẹni tó jẹ́ permanent secretary ìjọba ìpínlẹ̀ náà lórí ọ̀rọ̀ tó sọ pé ìpínlẹ̀ Kebbi àti Sokoto ló ní àkọsílẹ̀ ìbálòpọ̀ akọ-sí-akọ àti abúsábò jùlọ. Gómìnà ní ìpínlẹ̀ Kebbi Nasiru Idris òun ló mà ti ṣe bẹ́ẹ̀ fọwọ́ òsì júwe ilé fún ẹni tó jẹ́ permanent secretary èyún Nasiru Abubakar Kigo lórí ọ̀rọ̀ tó sọ wípé níṣe ni
ìpínlẹ̀ Kebbi àti ìpínlẹ̀ Sokoto ló ń léwájú nínú àwọn ènìyàn tó ń ṣe ìwà ìbálòpọ̀ akọ sí akọ àti abo sí abo. Ẹni tó jẹ́ permanent secretary náà wọn ló sọ èyí lásìkò àwẹ̀ Ramadan èyí tí ó tẹnubodò lọ́sẹ̀ tá a lò sẹ́yìn yìí níbi tá ti ṣe sẹ́mínà kan tó wáyé ní ibi tí wọ́n pè ní Adamu Ali Ero Housing Estate Birnin Kebbi. Ibẹ̀ ló ti ṣe nàlẹ́ pé pẹ̀lú àkọsílẹ̀ tó wà nílẹ̀ yìí o ìpínlẹ̀ Kebbi ìpínlẹ̀ Sokoto wọ́n ń léwájú wọ́n sì jẹ́ ọ̀gá ní ara àwọn ènìyàn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣe iṣẹ́ akọ sí akọ àti ìbálòpọ̀ abo sí abo, èyí tó wá mú kí gómìnà ní ìpínlẹ̀ Kebbi Nasiru Idris tó fi ṣe ní àlàyé wípé lórí ọ̀rọ̀ tó sọ yìí kó sì lọ rí máa rọ́kùn lẹ́nà ṣáájú kí àwọn tó ṣe ìwádìí fínífíní lórí ẹ̀sùn tó fi kan ìpínlẹ̀ méjèèjì nígbà tó ń júwe rẹ̀ látẹ̀rẹ̀ tó jẹ́ agbẹnusọ fún gómìnà ọ̀hún Ahmed Idris tó gbé ìròyìn náà jáde. Ó sọ dúnmọ̀ wípé ọ̀rọ̀ tí permanent secretary náà èyí tó sọ ó ní ó jẹ́ nǹkan tó ń da omi àlàáfíà rú tó sì ń ṣe àwọn olùgbé orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà pẹ̀lú bó ṣe ní kò sí ìwádìí tó tó àtèyí tó yẹ kó tó di wípé ó gbé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó gbé jáde síta gbangba. Fún ìdí èyí àwọn máa ṣe ìwádìí lórí ẹ̀sùn tó fi kan àwọn ṣùgbọ́n o kó náà máa ṣe fàájì nílé náà. Ìpínlẹ̀ Rivers ó ní mo ṣe bẹ́ẹ̀ mórílé báyìí o. Arábìnrin kan ló fi májèlé sóúnjẹ ọ̀rẹ́kùnrin rẹ̀ nítorí pé inú ilé ọ̀rẹ́kùnrin tó di olóògbé yìí ó ní òórùn náà ó ní ó ti ń wá. Báyìí ni wọ́n ṣe pé àwọn agbófinró tí wọ́n sì já ilẹ̀kùn tán rí ibi tí ó ṣe bẹ́ẹ̀ tó wọ́jú sí lẹ́ni tí ó ti gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra. Ní kété náà fi páńpẹ́ òfin mú ọ̀rẹ́bìnrin tó wu ìwà burúkú yìí èyí tó fún ọ̀rẹ́kùnrin rẹ̀ ní májèlé jẹ látàrí ẹ̀sùn ìyàn àlè èyí tí ó fi kàn án. Dídùn kó pọ̀ ṣókí ọ̀nà ní ọbẹ̀ oge màdèmọ́gẹ̀ fìlà òní kọjá ìpéǹpéjú ìròyìn wa kò jù báyìí lọ fún ti àkókò yìí. Akíọ́nìyàn wípé ẹ̀ṣẹ́ ọ̀dọ́bẹ̀ ẹ̀ṣẹ́ ẹ̀yìn tẹ́ bá wà jẹ́ ẹ̀kọ́ àìbínú títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 tàwọ̀ yìí. Èmi ní màá wá ẹ̀yìn náà ní sì máa bá láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ó dàbọ̀ fún tàkókò yìí. We were the Plateau State Specialist Hospital. The speaker didn't come, the governor didn't come. We had to go to the House of Assembly, and they didn't say anything. They entered and they were having a meeting. So we marched to this place, and the cops are here, and nobody said anything. Even including the security, they were gunning tear gas at us to chase us away. And this is the voice of the Plateau man. We are not afraid of anybody. Where is the peace? Over 30-something people are killed. Just this one is a biased governor. Where is the governor? He's a biased governor. We brought in the cops here for him to know what to do with. We are tired of what is happening. If they want us to go back to the back,